ilẹ̀ Gẹ̀ẹ́sì àti pé Gẹ̀ẹ́sì ọ̀ngàn náà ó sì à ń ṣe bákan lẹ́nu èèyàn kọ́lọ́ọ̀ngàn ṣàánú èèyàn ni kọ́ńdì ló wú kalẹ̀ bámúbámú yìí ó lé fùrù kọ́kọ́ kí ni ti ń ṣẹlẹ̀ báyìí kò dí. ọ̀tá mọ ẹgbẹ́ gbòǹgbò ọ̀nà olórí pàdé ìjà adé afún onígẹ̀gẹ̀ tí bá wọn ràjò ìṣùṣù onígẹ̀gẹ̀ sí pẹ̀lẹ́ ẹ̀kẹ́ méje di méjì lọ́rùn ẹni ẹnì kì í pe baálé ilé wa jẹ mí níṣẹ́jú ọ̀gẹ̀dẹ̀ sàkọ́nà ṣe jẹ sọ àmọ́dún àgbà fíògbì fi ilẹ̀kẹ̀lẹ̀kẹ̀ kí ìjọba kékeré ó gbà lójú yẹn ní wọn ni ọmú náà lọ ilé àti dé padà. ó dé padà. ẹni dúró. atọ́kùn mati nìyẹn mati ó sà lọ fẹ́ sọ. mati ní ibi ibú mati ó sàbí ibú. ẹ máa ní respota matineri. Respota Martinelli. Okay. Good morning nìyẹn ní èdè Catalan. Àwọn tí Andorra nìyẹn. Àwọn Andorra. Okay. Catalan nìyẹn. Èdè Catalan ni wọ́n sọ ní Andorra náà. Bó ṣe jẹ́ nu. Ẹ mọ̀ pé Catalan ni àwọn Barcelona ibẹ̀ wọ́n belongs ní agbọn ti orílẹ̀-èdè Spain. The same Catalan ni wọ́n sọ ní Andorra náà. Okay. Confa aneteva. Confirm ni apart ni. Ẹ máa ní bí. How was your night? Fine. Mi kàn sí lọ́nu. Àwọn ìfigagbága tó láǹfààní láti wáyé lánàá. Ìdíje English Premier League. Ikọ̀ Newcastle òun fìyà jẹ Crystal Palace pẹ̀lú àmọ́ ìkànnì sódò. Kò lè relegate mọ́ báyìí. Nítorí ẹ̀sìn ń da. O ti save. Olórí bobo. Mo fún wa 2-1 Everton àti Leicester àmì ayò kọ̀ọ̀kan. Manchester City òun pa Brighton lẹ́kún pẹ̀lú àmì ayò 3-0. Abala kejì ló bínú tán. Bó ṣe jẹ́nu. Kàyéfì ńlá lélẹ́yìí o. Ẹ tún bẹ̀rẹ̀ láàárọ̀ yìí. Ikọ̀ Arsenal sí wọn ti kó kànga. Arsenal ti Chelsea wọ́n rè wọ́n sínú kànga. Èèmọ̀ ńlá lélẹ́yìí o, ó kọjá òye o, ó kọjá ọgbọ́n ẹni. Arsenal rè Chelsea wọ́n rè wọ́n sínú kànga. Agbọ́mọ lójú ẹsẹ̀ ń ṣẹ̀jẹ̀ o, eléyìí ó kọjá òye mi. Ó kọjá òye àwọn wọ́n rè Chelsea sínú. Arsenal kọ́ ọ̀rọ̀ ìwọ̀sí. Wọ́n kọ́ ọ̀rọ̀ ìwọ̀sí. Arsenal kọ́ ọ̀rọ̀ ìwọ̀sí. Ọ̀làlà pagundá. Arsenal mọ́ ti lọ Chelsea jẹ́ wọ́n lọ wọ́n jẹ́ wọ́n tún gbókù wọ́n lọ o. Wọ́n gbókù Chelsea lọ o. Arsenal lọ wọ́n jẹ́ wọ́n ti fókù Chelsea lẹ̀ láàárọ̀ yìí. Wọ́n lọ Chelsea jẹ́. Wọ́n lọ Chelsea jẹ́. Arsenal ti lọ Chelsea jẹ́. wọ́n lè máa bẹ̀ wọ́n lu London. Not London. Arsenal lé Chelsea wọ́n lọ wọ́n jẹ àwọn ọmọ Chelsea o. Wọ́n tún lè jẹ sàárín dájí yìí. kí àwọn ìgbàwẹ̀. àwọn gbàdàgbàdà láàárọ̀ àná mo ní Saheed Asifa sọ pé ẹgbẹ́ straight win ni o. pé ó kéré tẹ́ Gunners yóò go 3 wọn ò wá mọ tí yóò padà ṣùgbọ́n straight win ni ẹgbẹ́ kò jẹ́ ń gbádùn látàlẹ́ àná Asifa láti ìlú Dubai. Arsenal nísà ń pè mí ni bàbá kí n mọ sọ fún ìmọ̀ ni lẹ́wọ̀ àárẹ̀ àwòràwọ̀. Arsenal bó ti ń dùn yìí kò ní bàjẹ́. lọ́wọ́ kan. bó ti ń dùn yìí kò ní dàrú. lẹ́nu jó sí jó. orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lógún ẹlẹ́gàn Chelsea. aago tó tà dí mẹ́yìn agbára ló lọ ọmú wa. ilé ọba tó jó ẹwà lóbùkún. lórí nọ́mbà 5 bó ti ń dùn yìí kò ní bàjẹ́. kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lójú ẹlẹ́gàn Chelsea. Asifa ò fi nǹkan ránṣẹ́ sí ọ bàbá Asifa promise rẹ. àgò tó tà dí mẹ́yìn agbára ló lọ ọmú. àgbò tó tà dí mẹ́yìn. agbára ló lọ ọmú wa. ilé ọba tó jó ẹwà bó. gbogbo àwọn Alhaji Dáúdà Adégbọlá l'Ógbómọ̀ṣọ́ bá inú ọmọ bí wọn ni Alhaji Kenny Ventures gbogbo Abẹ́òkúta yóò ẹ sáà máa wu ọwọ́ yín bẹ́ẹ̀ bá ń gé ẹran láàárọ̀ yìí o ẹ máa wu ọwọ́ yín ẹ dákun o. Arsenal sọwọ́ dọ̀gẹ̀dẹ̀ paranta àmì ayò 4-2 náà ìfìyà jẹun mọ́lé. ó burúkú jù. ẹ̀yin ọmọ orú ẹ pẹ̀lẹ́ o. ibi ẹtì ẹtì á tún jà raburabu pé a kú ànígbà ní ànígbà 10 minutes. wọ́n tún fi kan lé. aago 7:15 ni bọ́ọ̀lù ọmọ ìgbàlejò kan Southampton. lálẹ́ òní. ẹbí èkó ṣe lọ nìyẹn. ọ̀dà àkókò. àìfún pata jo hestil olórúkọ pankango tí mo lò. àìgó fata o estate ẹ lè rí ní Nàìjíríà. lórúkọ fìlà yìí. fìlà bíi síìtì kẹkẹ. òun náà pè ní fìlà ọbẹ̀ mi nìkan àgbà. ọbẹ̀ kì í mì nìkan àgbà. ọ̀dà kò burú. ẹ ṣé o. adéo.
ọ̀dàbọ̀ nìyẹn. Adieu respota. Adieu respota. Àtọ́gùn ti mú ẹgbẹ́ tí yẹ yípa. Okay. Ẹjẹ́ àròjú ajá o.